ẹ káàárọ̀ gbogbo lé ọmọ kí gbogbo ọmọ káàárọ̀ jèrè pàtàkì jùlọ gbogbo ọmọ Oduduwa movement gbogbo àwa ọmọ káàárọ̀ jèrè lẹ́ẹ̀kan sí akí gbogbo wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí mi ò kò pọ̀ jù torí nǹkan tó ṣe pàtàkì ní ọ̀rọ̀ tí olóògbé tí ẹ̀ ń wò nínú àwòrán yìí olóògbé Yomi Olukoju aka Baron kí Ọlọ́run tẹ̀sí afẹ́fẹ́ rẹ̀ kí Ọlọ́run fọ̀run kẹ́. Àwọn Fúlàní ni wọ́n pa arákùnrin yìí wọ́n wá sọ ìyàwó ẹ̀ ìyẹn Mrs. Patience Olukoju wọ́n sọ ọ́ di opó àwọn ọmọ wọ́n sọ wọ́n di aláìní bàbá. Mo lè fẹ́ ká mọ̀ pé Olukoju jẹ́ ẹni tó wà láàrin Oduduwa movement tí òun náà máa ń ṣiṣẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa wọ́n dẹ̀ ń gbé àwọn ìgbésẹ̀ náà lórí ọ̀rọ̀ ìjàngbara ẹ̀ gbogbo wa náà ni à ń gbé ìgbésẹ̀ torí náà ó máa dẹ̀ kárí rẹ̀ ṣe tá lè ṣe ká lè fi ran opó Yomi Olukoju aka Baron ìyàwó Patience Olukoju ká lè fi ràn wọ́n lọ́wọ́. Account number wọn ní 224-109-3786 lẹ́ẹ̀kan sí account number wọn ní 224-109-3786 òun ló wà nínú àwòrán tó wà lẹ́yìn mi tẹ̀ ń rí àwọn ọmọdé náà wà níbí báyìí yẹn jẹ́ ká fi ojú àwọn ọmọ ṣẹlẹ̀ àwọn ọmọ níbẹ̀ yẹn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọmọ Sarah ló wà níbẹ̀ yẹn ló sunkún yẹn àwọn ọmọ náà gbé dání ìkan náà gbé dání àwọn kan dúró lẹ́gbẹ̀ẹ́ ìkan wà níbí ìkan wà níbẹ̀ yẹn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lẹ́yìn mi báyìí ẹ jẹ́ sáré fẹ́lẹ́ yìí fi hàn wá mo kàn máa fi kíní yẹn jáde kó lè yọ dáadáa mo ń bọ̀ fún mi ṣẹ́jú kan right okay. So àwọn nìyẹn o mo kàn fẹ́ ká kan rí wọn náà ni sọ̀rọ̀ mi yẹ yín kó lè bọ̀ n fẹ́ ṣe kankan náà nínú àwọn mo ṣe máa ń ṣe yẹn náà how do I do that again okay. ẹ fún mi ṣẹ́jú kan ẹ jẹ́ má bínú ó ní bí ṣe máa ń ṣe kíní ilé kankan but okay anyway n tó ṣe pàtàkì rẹ okay yes òun nìyẹn so n tí mo kàn fẹ́ fi hàn wá òun nìyẹn tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí mo kàn fẹ́ kó yé wa ni pé n tí ẹ bá lè ṣe o kì í ṣe kí mo fẹ́ kó yé wa má bínú mo fẹ́ kàn ṣàlàyé fún wa pé ẹjọ́ tí a bá lè ṣe láti fi ran Mrs. Patience Olukoju lọ́wọ́ mo rò pé yes a lè ṣe nǹkan kan láti fi ràn wọ́n lọ́wọ́ pé torí bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti gọ́vnà Akérédolú wọn tí ìbá wọn sọ̀rọ̀ wọn tí wọn tí ràn àwọn kan sí wọn pé kàn wọ́n bá wọn ràn lọ́wọ́ pé kàn ṣètò torí àwọn Fúlàní lọ́pàá olóògbé Olukoju ó dẹ̀ kí ìjọba ní ìpèsè ètò pé ẹnikẹ́ni tí àwọn Fúlàní bá pa iye tí wọ́n gbélé torí tí màálù Fúlàní bá kú àwọn ìjọba wa máa ń sanwó fún wọn ṣe mọ̀ tí wọ́n bá kú iye kí tó bá jẹ́ wọ́n máa sanwó fún wọn àmọ́ àwa ò wọn ká ẹ̀mí ìta wá kún tí wọ́n mi yẹ yín wọn ká ẹ̀mí ìta wá kún torí náà jọ ẹ jẹ́ ká gbìyànjú tá a bá lè ṣe ká ran Patience Olukoju ìyẹn opó Yomi Olukoju kí Ọlọ́run tẹ̀sí afẹ́fẹ́ rere àtàwọn ọmọ tó sọdá láì ní bàbá níta bá lè ṣe láti fi ràn wọ́n lọ́wọ́ mo rò pé a ṣe nǹkan díẹ̀ jọ bóun kó kéré kàṣà ṣe nǹkan kan lápapọ̀ wa ẹ jọ mo rọ̀ wá ni ó máa dà tá a bá lè gbé ìgbésẹ̀ yẹn ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ wò mi ò fi òmìnira ṣeré ẹ rí i pé mo wọ ṣeré kíní à ní kíní bíi flag kékeré kan tá a máa mú dání ọ̀hún ká fi sáyà báyìí òun náà lẹ́ẹ̀dí tí mo ṣe yẹn kíní ọ̀hún kò ju £10 náà àti reduce price a sì ní nílé so ẹni tí a bá fẹ́ wọ bẹ́ẹ̀ yẹn kàn lè wọ bẹ́ẹ̀ yẹn so ẹ rí i pé torí mo fi hàn mo ń wo ká fi rán wa létí pé iṣẹ́ òmìnira iṣẹ́ ó máa tẹ̀ wá lọ́wọ́ gbogbo ó dẹ̀ ti tẹ̀ wá lọ́wọ́ ó tẹ̀ ti ṣe é ṣe recognition ni àwọn tó ń tọ́ra wọn di tó wá gbé nǹkan wa pẹ̀lú tó wá ṣe jàǹbá láti gbé nǹkan wa à ń sọ fún wọn pé àwa ń lọ àdè lọ náà ni
a dẹ̀ kí gbogbo àwọn tó jáde ní June 12 yẹn náà, a kí gbogbo wa, a kú akitiyan ọ̀rọ̀ ìlú gbogbo wa lápapọ̀ làmàdé lẹ̀ lérí wọn ò ní fi ẹnì kankan nù wá ṣe àwátì láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o, ẹ̀ ń wo Citizen wa láti orí Oduduwa TV Radio. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé tí wọ́n bá fẹ́ polówó ọjà yín ẹ kàn sí wa lórí Oduduwa TV Radio. Ẹ lè kàn sí wa lórí nọ́mbà +4473995806. Nọ́mbà kan náà tún wà bẹ́ẹ̀ bọ̀tẹ́ ní ìyẹn tẹ́ bá ti text àbí admin@oduduwatvradio.org. Méjèèjì yẹn ẹ lè rí wa bá sọ̀rọ̀. But lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ mo rọ̀ wá Mrs. Olukoju account number ló wà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí máa sọ fún UB Patience Olukoju 224-109-3786. Account wọn ni kò sí owó pé bóyá ọ̀rọ̀ wọn wọ àpò àwọn akáwà tó gbé fún wọn, ó ń lọ sọ́dọ̀ wọn direct ni nǹkan tẹ́ bá fẹ́ fún wọn ẹ fún wọn àrò gbogbo wa náà ni. Ẹ ṣeun ó dìgbà kan náà, ẹ ṣeun.